ọjọ́ tá a bá ti pọ̀rọ̀ lọ́rọ̀ ó dáhùn tá a bá ti pòkùn pópó báyìí alàyè ní dáhùn. bẹ́ẹ̀ ni ẹ̀rù kú. Dáúdù ó yá dìde kó o wo gbogbo àyíká rẹ kó o mọ ibi tó wà. so o ti wá rí dájú gbangba báyìí pé inú sàárè ló wà. àwọn èèyàn rò pé o ti kú wọn ò mọ̀ pé àwa la tọ́jú ẹ̀mí rẹ dání nítorí pé Ọlọ́run ló ní ẹ̀mí rẹ. wò ó gbogbo eléyìí tó kù tó lò nígbésí ayé rẹ padà sínú sàárè kó lọ máa lò ó. ẹ má jẹun padà sínú sàárè ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. mọ̀ ṣe wọn àlàáfíà rẹ jẹ́jẹ́. mo Dáúdù gbogbo tó yẹ kó gbé ní ayé ìṣe ó pọ̀ o bẹ́ẹ̀ ni ilé tó yẹ kó ọkọ́ ní ayé ilé tó pọ̀ rẹpẹtẹ ni sọ wá rí àwọn ilé tó yẹ kó ọkọ́ táwọn àyà òjì ọkọ́ débì kan kọ́kọ́rọ́ ilé ọ̀hún rèé o kọ́kọ́rọ́ ilé ọ̀hún wá fẹ́ dá padà fún ọ lónìí kó rèé mọ́ ọkọ́ nù sàárè kó o sì máa gbé bó bá ti ṣe é ṣe fún ọ bẹ́ẹ̀. Dáúdù ọmọ Tàlàbí kọ́kọ́rọ́ ọkọ̀ rẹ tó yẹ kó lò lórí ilẹ̀ ẹ̀pẹ̀ òun ló wà lọ́wọ́ àwọn àyà yìí tá a jẹ́ kó lú ọkọ̀ náà wá gbọ́ o ẹ̀tọ́ rẹ ni a lè fi dùn ọ́ gbẹ kọ́kọ́rọ́ ọkọ̀ náà kó máa lọ wà lórí. ọ̀yà lọ́yà. arákùnrin ó kú wàhálà àti làálàá síbo èyí tó ti dojúkọ kọjá sẹ́yìn ǹjẹ́ o mọ ibi tí o wà yìí? n ò mọ ibi tí mo wà yìí o. èmi tí ò ń wò yìí ni Aláàfin ọ̀run ọ̀kan pàtàkì lára àwọn ìránṣẹ́ Elédùmarè Ọlọ́run ló rán mi sí ọ láì tí ẹ sílẹ̀ ibi tí o wà yìí ni ọ̀gbun ayé. Kíni tí ó bá wá rí bẹ́ẹ̀ mo pa ní àṣẹ pẹ̀lú ìyọ̀ǹda ti Ọlọ́run ọba tí ó rán mi ọba tó dá ohun gbogbo tí ó mọ ohun gbogbo tí ó sì ń ṣe ohun gbogbo tẹ̀lé mi ká lọ. òpó orí àwọn ẹ̀dá tí ó ń kọjá lọ. mo rí wọn. kí ló wá rí tí wọ́n ń ṣeun? ẹkún ni wọ́n ń sùn. ẹ dákun kí ló ń pa wọn lẹ́kún náà. wọ́n ń sun ẹkún àwọn tó wá sáyé ni torí pé inú ọ̀gbun ni a bí wọn sí. kò sí ẹ̀dá kẹ́dà tó ń bẹ láyé lọ́wọ́lọ́wọ́ báyìí tí ò sí nínú ọ̀gbun ayé. bẹ́ẹ̀ kò sì sí ẹni tí ò ní kábàámọ̀ pé kí lòun wá sáyé sí. ìdí nù tó fi jẹ́ pé tí wọ́n bá bí ọmọ tuntun sáyé lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbé ẹkún ló mọ̀ gbọ́ lẹ́nu rẹ̀. àbí wọ́n ti rí ọmọ tán bí sáyé lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì rẹ́rìn rí. àwọn ẹ̀dá mẹ́rin kan ló wà tí ó ń bá ẹnikẹ́ni tí a bá ti bí sínú ayé yìí tí ó ń bá gbé ibẹ̀. kò sì sí bí ẹ̀dá ṣe lè bọ́ lọ́wọ́ àwọn ẹ̀dá mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí. alákọ̀ọ́kọ́ òun ni amọ́niṣeni, ẹlẹ́ẹ̀kejì òun ni afàìmọ́niṣeni, ẹlẹ́ẹ̀kẹta ẹ̀dá tí ń bá ẹni tó bá ti wà nínú ọ̀gbun ayé yìí tó ń bá gbáyé òun ni aṣeni tó bá ní dárò.
èyí tó wá jẹ́ paríparí ibẹ̀ òun ni ìka ẹ̀dá tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin. ṣùgbọ́n ta ni amọ́nisìn ni gan. ọ̀rẹ́ mi. ìyà wọ̀nyí ti wá pọ̀ jù bẹ́ẹ̀ ẹjọ́ wọn sì kọ́ Lámídì alágbẹ̀dẹ tí ó kọ̀ tí ò rọ tàkúté fún mi ni bá a bá sì ní awí wọn á náà ṣe ju èèyàn pọ̀ ó dá ṣùgbọ́n ọjọ́ kan lọ̀rọ̀ mi àti. sọ̀rọ̀ kò sí ẹ̀gẹ́ táwù ẹ̀gẹ́ bíntì náà láwù kò sí ẹ̀gbà táyé dé. ìyá mi tẹ́gẹ̀ tá a fẹ́ wú ń pọ̀ ni. mélòó láwa wú ẹ̀gẹ́ bíntì báyìí láwù. iṣẹ́ ẹ̀ràn tó lè fẹ́ pa mí o. tá a bá ti darí dábàá ń ro kà fún ọ ọ ti gbọ́. ẹ̀sìn ìyá mi. ń ro kà fún ọkọ mi Àdìgún ọmọ ọlọ́pàá ń ro kà fún ọ. ti já ọ̀rọ̀ ọ̀wẹ̀ ọ̀rọ̀ táwọn lábẹ́ ẹ̀gí ẹ̀yìnwọ́nú Búsàrí ilé Búsàrí táwọn náà ń ṣe ìyá Búsàrí. Búsàrí kí ló dé? Kí ló dé? Búsàrí ni kí ló dé? Wọ́n ti dúró bá kí ló dé? Kí ló dé Búsàrí? Kí ló dé? Kí ló dé Búsàrí náà bí ẹ mọ́? Kí ló dé Búsàrí ọ̀rẹ́ wá? Bàbá kí ló dé? Ọ̀nà oko ni ẹ̀gẹ́ ni mi bá pò lọ́wọ́ sàdédé mo pariwo oró ìmọ̀ máa jí mo ní kí n débẹ̀ ọmọ yẹn àti àwọn èèyàn mo bá lábẹ́ kí ti wó pa wọ́n. Kí ló ló ṣe? Kí ti wó pa wọ́n. A máa tèmi àtìyàwó mi ni kí wó pa wọ́n. Ikú wọn ta ni. Sọ́ọ̀sì ibà yìí ìyá mi òṣòro nìgà atapájórí atẹ̀dọ̀jọ́ kan àtìdíjòrò òrùn ẹyẹ ọ̀gàlàntà ikú akégéré ẹyẹ alàgéré ẹ̀là hàn mí ẹ̀là ìwòrì bàbá fẹ́mi lójú àríná ire ẹ̀là hàn mí. Àjàdí inú ìbéèrè wo rè ìwọ fẹ́ mọ kú tó pọmọ rẹ àtayá rẹ àbí bẹ́ẹ̀ kọ́. O ṣeun awo mo fẹ́ mọ bí iná ti jó mi ikú tó pàyàwó mi tó pọmọ mi mo fẹ́ mọ̀ torí pé wọ́n gbẹ̀san. ẹ̀yin ìyá mi òṣòro nìgà Àjàdí èèyàn kan ló pa ọ́ lọ́mọ èèyàn kan ló sì pa ọ́ láyà Ọlọ́run ọba tó fọ́ ọlọ́mọ àtàyà òun lọ́gbàá. Awo ẹ ṣàwérè o lè wo ní ọjà gbàtà mi kófìrí ikú tó pọmọ mi tó payà mi mo fẹ́ mọ̀ ọ wá ń purọ́ fún mi ìwọ ìjọba bẹ́ẹ̀. Àjàdí kò rí bẹ́ẹ̀ wá ní Àjàdí Jésù Olúwa wa. Àmín. ẹ̀kọ́ Olúwa kùmbàkùmbà ni màá sí ń dàyà màá sí ń dìrà. báyìí lolúwa wí òṣùkọ́lọ́pọ̀ mọ́ bẹ́ẹ̀ ni kì í ṣe àjẹ́ síbẹ̀ igi tó ń pọ̀ mọ́ àtìyàwó yín Olúwa mọ̀ nípa rẹ̀ síbẹ̀ wà kí ẹ gbà fún Ọlọ́run màmá sí ìdá. Àjàdí n tí ẹlẹ́mìí sọ fún yín ni wípé kì í ṣe oṣó àti àjẹ́
ń ló pa yín ní ọmọ àti ìyàwó ikú ìyàwó àti ọmọ yín wá láti ọwọ́ ọlọ́run ọba dáàbò ẹ̀bùn yín Jésù Kristi á dá yín láre. ẹ jẹ́ kí a gbàdúrà. ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù. alàgbà ẹsẹ̀ mi àdúrà ẹ̀gbin ń yọ̀rọ̀ ọlọ́run tó lè sìn lọ́pàá ńlọ́mọ ẹ wá ní Jésù ọ̀dà ńláre nígbòòrò ti wọ̀. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Bàbá Búsàrì kò sí èèyàn ló pọ̀ mọ́ yín o ọlọ́run ọba ló pọ̀ mọ́ yín inna Allaha yaf'alu ma yurid lọ́lọ́run ọba àṣeyí tó wù ní àṣeyí tó wù lọ́lọ́run inna Allaha ala kulli shay'in qadir ohun tó bá wù lọ́lọ́run ṣe ó ní àìrí wàṣàrí min Allahi ta'ala àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá àtàbúrò àti dáadáa àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ẹ wàá ṣe sùúrù. ìwọ Ọlọ́run tó o sì mọ̀ pé wọn ò lágbára àti bímọ míì máa. ọ wá wò mí sọ̀sọ̀ ọ pa ọmọ kan ṣoṣo tí mo bí. subhanallah. ọlọ́mọ mẹ́wàá ń bẹ́lẹ̀ o ọ̀fọ́ kankan nù wọn. ọlọ́mọ mẹ́jọ ń bẹ ńlẹ̀ o ọ̀pá kankan nù wọn. lójò lẹ́rùn lọ́sàn-án lóru wàhálà mo fi gbogbo ọjọ́ ayé mi ṣe. ìwọ Ọlọ́run ọba ó wá pa ọmọ kan ṣoṣo tí mo bí ọ̀sọ́ mi sọ́gun ayé. ṣé o ti wá gbà dájúdájú báyìí pé ọlọ́run ọba gangan òun ni amọ̀niṣe ni lóòótọ́ òun lọ́ba tó ṣe pé ohunkóhun tó bá wù ú ló lè dá lára lórí ẹ̀dá tí ò sì sí ẹnikẹ́ni tí ó mú torí pé ohun tó bá ṣe ó fi ṣọlá ni àjàdí tó rí ní tiẹ̀ ní ìsìn ó ti wà nínú ọ̀gbun ayé kò sẹ́ni tó lè yọ́ ń bẹ̀ lẹ́yìn ọlọ́run ọba náà tó tí ọlọ́run ọba tó bá wá ṣàánú ẹ̀dá tó bá yọ èèyàn ní ọwọ́ amọ́niṣe ni àfàìmọ́niṣe ní ń kọ́. ìkíní náà ọlọ́run olódùmarè yóò jẹ́ ọ̀gbádùn ó jẹ́ yàyàbọ̀ ọ̀gbádùn kò ní kú sí ọlọ́dọ̀ sọ wá lórí ọ̀rọ̀ owó tó sọ. èyí ti rí. owó kan wà lọ́wọ́ mi. gbé mẹ́ẹ̀. ṣùgbọ́n kì í ṣèmi mo ní èmi kí mo lówó wọn gbé sí lọ́dọ̀ ni ẹni tó sì gbé sí lọ́dọ̀ rèé ó fẹ́ fi ṣèyàwó ọmọ rẹ̀ ni ó ní tó bá wà lọ́wọ́ òun ọ̀nà tó bá fi gbé sí lọ́dọ̀ pé kí n bóun gbé ọwọ́ ó sì kú nǹkan bíi oṣù mẹ́ta sí ìsìn ojúlọ́mọ̀ pẹ́ sí ìpàdé ọmọ yín jìnnà. oṣù mẹ́ta sísìn lágbára ọlọ́run jọ́ mẹ́ẹ̀ẹ́dógún ni owó ọkàn ọ̀la bẹ́ẹ̀ ni mo sọ owó wọn kàn ọ́ lára ó ní tí mo gbẹ́kẹ̀lé tèmi náà sọ pé jọ́ mẹ́ẹ̀ẹ́dógún ni kò ní tí. tí n bá wá fi tàn ọ́ tàbí mo fi dà ọ́ kí sẹ̀gbọ́ pa mí dànù. n bí ọkà ńlá dé ni. kò tó bẹ́ẹ̀ àbúrò ní pa wá torí wọ́n ní bójú bá wá yẹjú ọ̀rẹ́ mi dákun mọ́jú òun ọ̀yẹ́ o. ẹ rọra o. ń jàre. sí o sí nǹkan. ẹjọ́ ọ̀rẹ́ mi ni mo fẹ́ fi sùn ọ́ nígbà tí ara rẹ̀ ò yá ọ̀rẹ́ mi wá yá owó kan lọ́wọ́ mi àlẹ́ àríkọ́ ẹ̀mí kọ́ ni mo lówó wá wò bá tí ara rẹ̀ ò ti yá títí ara rẹ̀ fi yá ọ̀rẹ́ mi ò tí ì dánu sọ̀rọ̀ owó ẹ wá mọ tí ń tò ní mèsì tí ń bà mí lọ́kàn jẹ́ òní wípé jọ́mẹ́ẹ̀ẹ́dógún òní nìyẹn eléyìnbó sì máa rẹ̀ lọ ilé ọkọ ariwo mi nìyẹn eléyìnbó wá ń pa káàkiri ní ìṣe pé òun gbówó sí mi lọ́wọ́ o èmi ti náwó òun o èmi sọ pé òun ní náà o ló ń fi gbélé lọ́wọ́ sọ wá dáa. pé bàbá Ìyábọ̀ ya owó lọ́wọ́ yín kò tiẹ̀ san tó jọba létí mi rí. kò sí kí ni kò sọ pé òun yáwó lọ mi. wọn ò sọ létí mi rí àmọ́ bàbá Adéwálé ẹ dákun mo fi Elédùmarè bẹ̀ yín
ẹ jẹ́ kí wọ́n dé yóò sì jẹ́ sísan.